To the Lord, He reigns, He reigns, He reigns, He reigns, He reigns. Giving glory to the Lord, He reigns. No wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o Baba. No wonder táyé fi ń bẹ̀rù rẹ̀ o Baba mi. Ẹ ga jù ayé lọ, ẹ ga jù ènìyàn lọ. Ẹ tóbi lọ́pọ̀lọpọ̀, agbára rẹ kò láfiwé o. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o Baba. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o Baba mi. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o Baba. Ẹ ga jù ayé lọ, ẹ ga jù ènìyàn lọ. Ẹ tóbi lọ́pọ̀lọpọ̀, agbára rẹ kò láfiwé o. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o Baba. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o Baba mi. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o Baba. Ẹ ga jù ayé lọ, ẹ ga jù ènìyàn lọ. Ẹ tóbi lọ́pọ̀lọpọ̀, agbára rẹ kò láfiwé o. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o Baba. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kókó lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kókó lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kókó lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kókó lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ ṣé ẹ ṣé o, ẹ ṣeun Olúwa wa. Ẹ ṣé o, ẹ ṣeun Olúwa wa. Bàbá wa ẹ ṣé o, ẹ ṣeun Olúwa wa. Ẹ ṣé o, ẹ ṣeun Olúwa. Arúgbó ọjọ́ ẹ ṣé bàbá, ẹ ṣeun Olúwa wa. Bàbá ẹ ṣé o, ẹ ṣeun Olú. Ẹ̀rù jẹjẹ létí òkun pupa, ẹ ṣeun Olúwa wa. Alágbádá iná o, ẹ ṣeun Olúwa. Òkèrìbìtì àbíjà wàrà, ẹ ṣeun Olúwa wa. Bàbá ẹ ṣé o, ẹ ṣeun Olúwa. When I look around me, oh, I see my Lord Jesus. I see my Lord Jesus. Look around me, I see my Lord Jesus. Around me, I see my Lord Jesus. When I look around me, oh, I see my Lord Jesus. Around me, I see my Lord Jesus. When I look around me, I see my Lord Jesus. I see my Lord Jesus. Look around me, I see my Lord Jesus. Hey, I see my Lord Jesus. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Kì bá má ṣe pé a ní ọ ní bàbá. Tí kì bá ṣe pé a ní ọ ní bàbá o. Ogun ayé ìbá borí àwa. Ẹ ṣé o. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Ẹ ṣé o Jésù, ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Tí kì bá ṣe pé a ní ọ ní bàbá. Tí kì bá ṣe pé a ní ọ ní bàbá o. Ogun ayé ìbá borí àwa. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Tí kì bá ṣe pé a ní ọ ní bàbá. Tí kì bá ṣe pé a ní ọ ní bàbá o. Ogun ayé
ìbá borí àwa. Ọpẹ́lọpẹ́ rẹ bàbá wa o, ọpẹ́lọpẹ́ rẹ. Ayé ìbá ṣe ṣì ọ̀wá, ọpẹ́lọpẹ́ rẹ. Ọpẹ́lọpẹ́ rẹ o bàbá mi, ọpẹ́lọpẹ́ rẹ. Arúgbó ọjọ́ o, ọpẹ́lọpẹ́ rẹ. Ọ̀tá ìbá ṣe ṣí ọ̀wá, ọpẹ́lọpẹ́ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ bàbá. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lójoojúmọ́ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ o. Nígbà gbogbo lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Ní gbogbo ọjọ́ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lóṣù gbogbo títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́jọ́ gbogbo títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́sẹ̀ gbogbo títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. You are so good, so good. You are so good, so good. You are so good, so good. Mighty God. You are so good, so good. You are so good, so good. You are so good, so good. El Shaddai, hallelujah. You are so good, so good. You are so good, so good. You are so good, so good. Mighty God. You are so good, so good. You are so good, so good. You are so good, so good. El Shaddai. What shall I say unto you, my Father? What shall I say unto you, my Maker? The great one in heaven, the God of Abraham, the God of Isaac, my God, the Lord God of Israel, the protector, the defender, the deliverer. Unto you be all the praises on this altar. You are a faithful God. Today makes this altar 365 days. You are a faithful God. You are faithful in all. Coupled with the fact that there were challenges, there were attacks, secret meetings, open meetings, so many things had happened. Thank you for your wisdom. Thank you for your knowledge. Thank you for understanding. Father, 365 days, the journey is not just a little one. So many arrows, so many bullets,
so many moves by the enemy. Father, thank you because you prove yourself that within the 365 days, you do not allow this your temple to break down. Thank you for all these children of yours that you gathered all around us. Of a truth, without you, we are nothing. And without them, I can do nothing. Of a truth, you have proved yourself to be king of the whole universe. We lay to heart tonight to return every glory to you. Thank you for everyone that journeyed with us for the 365 days. You do not allow any one of them to be in the grave as we speak. Covenant keeping God, there is no one like you. Alpha and Omega, Jehovah, there is no one like you. Hallelujah. Ọlọ́run májẹ̀mú, kò máa sẹ́ni bí rẹ̀. Arúgbó ọjọ́, kò máa sẹ́dàbí rẹ̀. Father, thank you. Thank you. Thank you for every daughters of yours. Thank you. For every sons of yours. Thank you. Father, only you has done this. Only you has done this. No one could do it without you. On this note, Father, we say be lifted, Abba Father. We come before your holy throne to appreciate you for journeying with us for this one whole year. Every day, you strengthen us. There were attacks. There were so many moves by the enemy to scatter the prayer. But yet, your counsel prevailed. I want to thank you, Father, for everyone that you have used to be my garment all through the 1 year. Thank you for their lives. Thank you for their jobs. Thank you for their health. Thank you for every part of their body. Thank you for their children. My Father, we give you all the praises. Tonight, we give you all adoration.
Father, thank you. Ẹ̀yin ṣá láwí máa yẹun. Ẹ̀yin ṣá ni aléwì lè ṣe. Ẹ̀yin ṣá la sọ̀rọ̀ má ta sí. A sọ̀rọ̀ má ta sí. Àwí máa yẹun. You told me that you will journey with us. That everyone that I take into this journey, I will bring them safely. None of them will die in my hand. Father, tonight, we say thank you. Thank you for every encouragement we received on the journey. Thank you for all the discouragement. Thank you, Father, for every help that we received. My Father, I therefore beg you tonight, for every error within the year, we beg you for your pardon. In the mighty name of Jesus Christ. For every disobedience, for every insult, every abuse, in all the ways any one of us has committed an error within the year. We beg you that you will show us mercy and forgive everyone in the name of Jesus Christ. Father, I therefore present all these your children unto you. They are connected to you, not unto me. They trusted you. They believe in you. I therefore pray, my Father, that which will happen in their life, that we encourage them. I beg you, Savior, let it begin to happen tonight. You know that thing that will bring about encouragement unto them. I therefore beg you, sweet Holy Spirit, that you will rise. Whatever will happen in their lives, that will bring about the encouragement, let it begin to happen tonight. I therefore pray for you, because you took it upon yourself to journey with us. I know there were so many years. The Lord revealed to me, I never mention names. But yet, like David encouraged himself in the Lord. That is what I did. I never discussed anything with anyone. I have it in mind. I'm working with the Lord.
But I pray that for all these your children and those who are unavoidably absent tonight, please, you will permit me to pray in Yoruba. I'm sorry. I want to speak my language. Because you have honored the Lord and took it upon yourselves, not listen to hearsay, not look at even those who are committing errors, even within the platform, not looking at even those who are holding other meetings, but you focus yourself on the Lord. I declare tonight, if truly there are authority allotted to prophets, I stand on every altar of every faithful prophet that has ever walked in the land of the living. I use my tongue and my head with my hands to receive the anointing that flows in their body. I stand in the pool of the blood of the Holy Lamb, sacrificed for the remission of sin. I enter into the body of my Savior, and I speak in his mouth. I roar in the voice of the Lord, and I declare to your life, gbogbo alágbára tó wà láyìíká yín tẹ́ ẹ mọ̀, tó fi iná abẹ́nú jayé yín lógun, lórúkọ Jésù Kristi, mo gbaṣọ lára ẹ̀ lóru òní. Mo pàṣẹ gbogbo ẹ̀dá tó gba jí ọwọ́ yín tó kó sápò ara ẹ̀, tí ò jẹ́ kẹ́ ẹ rí ajé tẹ́ gbé wá sáyé lò, tó jẹ́ pé etí lẹ fi ń gbọ́ pọ́mọ alájẹ nìyí. Tàṣẹ tàṣẹ lọ̀rọ̀ rìn. Mo pa àṣẹ yẹn lónìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Iye alágbára bẹ́ẹ̀ láàrin èní sọ́jọ́ méje kó dẹni àgbégbìn. Mo wá pa á láṣẹ, iye alágbára tó rí yín tán rí ògo tẹ́ gbé wáyé, tán láwọn ò ní gbà kẹ́ ẹ lò, tán láwọn jókòó lé, àtàwọn tán gbéṣẹ́ lé lọ́wọ́
Olúwa Ọlọ́run alààyè tó bá yẹ pé tòótọ́ ẹ̀ kì í ṣọba èké pé òdodo lẹ jẹ́, ohun tí mo sọ lónìí gbogbo ìdájọ́ ẹnu mi kó wá sí ìmúṣẹ. Mo pa àṣẹ, mi ò dá lábàá. Iye ẹ̀dá bẹ́ẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí, ìjì ikú kò wọlé sí lára. Ọmọ bàbá tó ní kó má dìde kó jẹ́ èèyàn, pàṣẹ ikú kò bá. Ọmọ ìyá tó lóun ò gbà kó jẹ́ èèyàn, pàṣẹ ikú gbóná kò bá. Ọ̀rẹ́ tó lóun ò gbà kó jẹ́ èèyàn, pàṣẹ ikú gbóná kò bá. Iye àwọn tẹ́tí ní ìdàpọ̀ pẹ̀lú ẹ̀rí, ta láwọn dúró sójú ọ̀nà, ò ní jẹ́ ká débi ògo. Mo pa á láṣẹ, mi ò dá lábàá. Iná Olúwa tí jó nirun kó wọlé pa wọ́n lóru òní. Mo pàṣẹ, mi ò dá lábàá. Ẹ̀dákẹ́dá tó fa àìsìkí yín sọ́dọ̀ tó ń lò fúnra ẹ̀, irrespective of the bond you shared. Ohun tí mo wí lóru òní ni pé kọ̀rọ̀ lù ú títí tẹ̀mí ò fi bọ́ lára ẹ̀. Ibi tẹ́ ẹ sọ ẹrù ògo kalẹ̀ sí nínú ìrìn àjò yín lórí ilẹ̀ alàyè, ọwọ́ iná Ọlọ́run kó lọ gbà jáde wá fún yín. Inú oko aṣálẹ̀ tẹ́ ẹ wà, ibi àhámọ́ ayé tó gbé yín pamọ́ sí, ọwọ́ ọ̀tún Olúwa Ọlọ́run Jehovah ó fà yín jáde ń bẹ̀ báyìí. I'm sorry, there's somebody here. Your right wrist, your right hand has been causing you pain and you have been trying to endure it. I just want you to wave it as I'm speaking now. Just wave it, wave it. The things there will go out by itself. Just wave it now. Mo pa láṣẹ. Gbogbo ibi tí wọ́n ti jókòó ṣèpàdé lórí ọ̀rọ̀ yín, tán láwọn ò ní gbà kẹ́ bọ́ nínú àjàgà ayé. Iye àwọn tẹ́jọ péjọ síbẹ̀, kíkú máa wọlé gbé wọn níkọ̀ọ̀kan lórúkọ Jésù Kristi. Mo pẹ́ láṣẹ, mi ò dá lábàá. Ìlú ajé tó yẹ kẹ́ ẹ ti wọ̀ láti ìgbà pípẹ́ wá tẹ́ ẹ ráyè kí ilẹ̀ ọ̀la tó mọ́, ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọwọ́ iná Ọlọ́run kó mú yín wọ ilẹ̀ náà ní ìrọ̀rùn. Iye àgọ́ ara
tó ti fara gbọ́fà tí dókítà tiẹ̀ ti pè lórúkọ. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ti wà, léè tẹ́ fi máa mọ ìní pé ní tòótọ́ ọjọ́ yẹn lọ́lọ́run fọwọ́ báyìí. Mo pa láṣẹ lénìí torótoró ohun tí dókítà rí níbẹ̀ yẹn kó gbẹ dànù. Mo wá pa á láṣẹ ẹni tó rán iṣẹ́ ogun yẹn wá sínú àgọ́ ara yín kó forí ara ẹ̀ dí. Mo sọ ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú èdìdì mímọ́ láti tẹ ọ̀run wá. Mo wí lónìí nínú àṣẹ tó gbé ayé kalẹ̀. Mo pèdè nínú èdè. Mo fi èdè kọlù èdè. Mo fi ọ̀rọ̀ dojúkọ ọ̀rọ̀. Mo fi ohùn, mo fi dojúkọ ohùn. Bí ọjọ́ ti ń gbọjọ́ lọ́wọ́ ọjọ́, tí ìgbà ń gba ìgbà lọ́wọ́ ìgbà, tóṣù ń gbóṣù lọ́wọ́ oṣù, tọdún ń gbọdún lọ́wọ́ ọdún. Ní kankan lórí àkéte tí ayé fìdí yín gúnlẹ̀ sí, lórúkọ Jésù àgbàyí jáde ń bẹ̀ báyìí. Mo pàṣẹ ìmísí iná èyí tó ń ṣí ogun kúrò nínú ayé ẹ̀dá lọ́wọ́ báyìí. Bí afẹ́fẹ́ ti ń gba imú yín wọlé báyìí, ìmísí iná yẹn kó máa wọlé síbẹ̀. Iye ogun tẹ́ ẹ mọ̀ àtèyí tẹ́ ẹ mọ̀, lórúkọ Jésù Kristi mo pa láṣẹ ni ó yẹ sídìí kó jáde. Gbogbo ènìyàn tí ìwà láàyè ẹ jẹ́ ogun fún yín, láti bí mo ti ń sọ̀rọ̀ yìí, májẹ̀mú ọ̀pá agbára tá gbélé mi lọ́wọ́ ni mo fi ń fọhùn. Tó bá yẹ pé ní tòótọ́ ọ̀pá tá a sì máa Mósè, Ọlọ́run fi lé mi lọ́wọ́ láti ṣiṣẹ́ fún òun. Bí ohun ti ń kan ohun, tí ọ̀rọ̀ ń kan ọ̀rọ̀, tí ọjọ́ ń kọjọ́, tọ́sẹ̀ ń kan ọ̀sẹ̀, tí oṣù ń kan oṣù, tọdún ń kan ọdún. Èmi wá pa láṣẹ mi ìdálábàá ní wàràwàràwàràwàràwàrà. Gbogbo àdìmọ́ ayé èyí tí máa ń dìmọ́ yín lórí pé kẹ́ ẹ máa rù kiri, mo pa láṣẹ ni ó yẹ ṣídìí padà síbi tẹ́ ti wá lórúkọ Jésù Kristi. Àṣẹ ni mo pa, mi ò dá lábàá. Gbogbo ọkàn tó tako àdúrà yín, gbogbo ahọ́n tó tako àdúrà yín, gbogbo ẹ̀jẹ̀ èyí tó tako àdúrà yín, mo pàṣẹ iná kó wọbẹ̀ lọ báyìí. Adániwáyé o, mo wá da ata ọ̀run sínú ẹ̀jẹ̀ wọn. Iye àwọn tó ń lo gbàràdá,
tá ń gba àrà yín dá lórí ilẹ̀ alàyè. Iye àwọn tó fi ìmọ̀ ìka wọn tó fi ń gba ire lọ́wọ́ yín. Bí mo ti ń sọ̀rọ̀ yìí, ìfun wọn kó máa lọ́pọ̀ mọ́ ẹ̀dọ̀. Mo wá pa á láṣẹ, mo gbé ìfun àtẹ̀dọ̀ wọn korí pẹpẹ ọ̀run àpáàdì níbi tí iná ti ń jò. Mo pàṣẹ ẹ̀dọ̀ yẹn kó máa sè. Ẹ̀dọ̀fóró wọn kó máa sè. Kíndìnrín wọn kó máa sè mọ́ wọn nínú lórúkọ Jésù Kristi. Alágogo ìkà, èyí tó ń bá wọn lu agogo ogun lórí ọ̀rọ̀ yín. Mo sọ̀rọ̀ àṣẹ yìí lónìí. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ti wà níwájú ẹni tí mo dúró lóru yìí. Ohun tó sọ wọ́n di alààyè kó gbẹ mọ́ wọn lára. Mo wá bá orí yín sọ̀rọ̀. Mo bá ẹ̀dá yín sọ̀rọ̀. Gbogbo ibi tí fọ́tò yín wà, gbogbo ibi tí wọ́n kọ orúkọ yín lọ láti máa dá yín lóró. Gbogbo ẹnikẹ́ni èyí tó mọ̀ nípa ẹ̀ àtàwọn tó gba iṣẹ́ yẹn ṣe kígi ó dá pa wọ́n. Mo wá pàṣẹ lénìí. Gbogbo ọmọ ẹgbẹ́ ìmùlẹ̀ èyí tó gba iṣẹ́ ikú lórí yín. A kọ́ wípé ibi tí igi bá wó sí, ibẹ̀ náà ló ń kẹ̀ sí. A kọ ìwé rẹ̀ pé ẹni tó yí òkúta lòkúta ń tọ̀ lẹ́yìn. Ẹni tó gbẹ́ kòtò òun náà gbé sí síbẹ̀. Iye iṣẹ́ èyí tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ yín yẹn. Iye àwọn tó mọ̀ nípa ẹ̀. Iye àwọn tó pè tiẹ̀. Iye àwọn tó pè lóhun èlò wọn ń bẹ̀. Àṣẹ iná ni mo fi sọ̀rọ̀. Àṣẹ ìjì ni mo fi sọ̀rọ̀. Mo lu àṣẹ orí ìtẹ́ Olúwa Ọlọ́run Jèhófà. Iye wọn ni kíkú gbóná wọlé pa. Ohun gbogbo tí wọ́n kójọpọ̀ lórí ọ̀rọ̀ yìí, àfẹ́lẹ́ tó bá jáwọ́ lókù fún ibi lórí ọ̀rọ̀ yìí. Adániwáyé o, mo wá pa á láṣẹ. Àṣìwà ọkọ̀ kó lọ gbẹ̀mí lọ́wọ́ wọn. Iye alágbára tó jókòó lórí ìtẹ́ ìkà tó sọ pé àwọn làwọn lè ṣe, àwọn á wádìí ẹ̀. A mọ̀ bá ṣe máa wádìí ẹ̀. Iye irú ẹ̀dá bẹ́ẹ̀ òòlù tá fi kan ìṣómọ́wọ́ Jésù lórí igi àgbélébùú. Mo gbé lọ́wọ́, mo wá fa ìṣó tọwọ́ tẹsẹ̀. Èyí tá fi kan owó ẹ̀ lórí igi àgbélébùú, mo dájọ́ ẹ̀ sórí wọn. Mo bẹ̀rẹ̀ sí kàn án lóru òní lórúkọ Jésù Kristi. Baba, oh my God, please permit me, I'm sorry. Èyí tí mo wí lónìí gbọ́dọ̀ ṣẹ. Torí pé a kọ́ nípa tèmi pé ohun tí mo bá wí ni yóò ṣe ọ̀rọ̀ ẹnu mi, kò ní ṣàìṣẹ. Májẹ̀mú àṣẹ ọ̀rọ̀ ni mo lò.
bí alágẹmọ bá lè dábàá tóríṣà gba tiẹ̀, àbá tí mo dá lóru òní, àṣẹ adániwáyé gorí ẹ̀. Ìwọ ilẹ̀, bó bá lè gba ọ̀rọ̀ tó kété bá ọ sọ, àwòrán Ọlọ́run lèyí, aṣojú Ọlọ́run ní, arán mi wá sórí rẹ láti mú májẹ̀mú adániwáyé ṣẹ ni. Èyí tí mo bá ọ sọ lóru òní máa mú ṣẹ ní kíákíá. Iye àwọn tó wà nídìí ogun tó ń jẹ àwọn ènìyàn wọ̀nyí, ilẹ̀ ó yá kánjú máa gbé wọn jẹ. Tán bá rìn lórí rẹ kó yẹ̀ wọ́n lẹ́sẹ̀. Bó ṣe wù kán gbóná tó, iye àwọn tó sápamọ́ sábẹ́ ìpè gbogbo tán wá ń dá àwọn orí wọ̀nyí lóró, iye àwọn tó jókòó lé ohun àmúṣògo yín tá láwọn ò ní gbà kó tẹ̀ yín lọ́wọ́, iye àwọn tó dó tì yín láti ṣe yín níkà kán lè gba ipò nínú òkùnkùn, irú àdákàdá bẹ́ẹ̀, mo pa láṣẹ, olú ọ̀run ó yá yẹ̀ wọ́n léegun ẹ̀yìn. Mo pa láṣẹ lónìí, gbogbo ìbòjú tí ayé fi bò yín pé kó lóore má rí yín, tó bá ṣeé ṣe fún ẹja ńlá nínú omi tó sọ torílẹ̀ omi, tí kọ̀ǹkọ̀ sọ nísàlẹ̀ odò torílẹ̀ odò, èmi wá pa láṣẹ lénìí, gbogbo olóore yín ní gúúsù, ní àríwá, ní ìwọ̀ oòrùn, ní ìlà oòrùn, ní gbogbo ibi tẹ́ wà yẹn, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, kán bẹ̀rẹ̀ sí ṣàwárí yín. Ohun tẹ́ ẹ nílò láti jẹ́ ènìyàn lórí ilẹ̀ tẹ́ wà yẹn, ohun tẹ́ ẹ nílò tí ara fi tù yín, tí ara fi dẹ̀ yín, kọ́kọ́rọ́ yẹn ẹni tó wà lọ́wọ́ ẹ̀. Mo gba ọrùn lọ́wọ́ ẹ̀ lóru òní, mo gba ìbàlẹ̀ ọkàn ẹ̀, aya ẹ̀ ò ní lélẹ̀ àfi tó bá fi ire yẹn fún yín. Ó mọ̀ yín rí ni o, kò mọ̀ yín rí o, èmi ò fẹ́ mọ ibi tó wà. Àṣẹ tí mo pa lórúkọ Olúwa lónìí ni pé ọwọ́ ọ̀tún Ọlọ́run kó jáde lọ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, kó lọ fà wọ́n wá bá yín, ó wá bá ayé yín sọ̀rọ̀. Ìwọ ìpín yìí, ó yá gba agbára ìmúṣẹ. I'm speaking to your destiny now to receive power for fulfillment. Ìwọ ìpín yìí, ó yá gba agbára ìmúṣẹ. Mo bá ẹ̀jẹ̀ omi ẹ̀yà ara yín wí, èyí tí ayé ti da ètò ẹ̀rú. Lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ iná Olúwa, yes, a ṣe àtúntò àgọ́ ara yẹn láti irun orí dé àtẹ́lẹsẹ̀ wọ inú ọpọlọ. Ó yá, ọwọ́ iná Olúwa tí ṣiṣẹ́ àtúnṣe ẹ̀dá, ó kàn ọ́ lára báyìí. Ẹ gba àtúnṣe lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà, mo pa láṣẹ. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, iye yín tẹ́ nu omijé mi nù lóṣooṣù, lọ́sọ̀ọ̀sẹ̀, ní gbogbo ìgbà, no matter how little, kò tó nǹkan ló ń sọ̀yàn dáhùn, because you took it upon yourself to help the work of God in my life. I declare, my God will help you. That open door
that you have been waiting for many years tonight. My God, open the door for you. I declare upon your life from this very moment, access to greater height. My God, grant it unto you in the name of Jesus Christ. I declare upon your life by the power in the blood of the covenant. I speak to your stars. Receive power and rise. I command ability to dominate, to rule over, to subdue, to conquer. Power for multiplication. Receive it now in the name of Jesus Christ. Mo pa láṣẹ mi ò dá lábàá. Gbogbo àwọn tó dira nínú ìkà. Láoró lorúkọ tán pẹbọ o. Èyí tí wọ́n gbé. Ẹbọ wọn kó yílé wọn lórí lórúkọ Jésù Kristi. Ògùn dúdú inú àdó. Èyí tí wọ́n fi ṣe agbára. Tán fi ń ba àrá yín dá. Odúpọ̀nà lórúkọ ẹ. Èmi wá bá wí lórúkọ Olúwa pẹ̀lú àṣẹ májẹ̀mú inú ẹ̀jẹ̀ tá tálẹ̀ ní Gọ̀gọ́tà. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mímọ́. Mo pa láṣẹ lórúkọ Olúwa Ọlọ́run Jehovah. Glory be to God. Thank you. Oh my God. Agbára tí wọ́n fi ń ṣagbára ni. Lórúkọ Jésù kó dòkú mọ́ wọn lára. Aláwo tó gbaṣẹ́ ìkà lórí yín. Ewé ò ní jẹ́ lọ́wọ́ wọn mọ́. Lórúkọ Jésù Kristi. Wòlíì tó gbaṣẹ́ ìkà lórí yín. Lórúkọ Jésù gbogbo àdúrà ẹ dẹ̀ṣẹ̀. Àfáà tó gbaṣẹ́ ìkà lórí ọ̀rọ̀ yín. Lórúkọ Jésù Kristi. Mo pa láṣẹ o. Gbogbo àdúrà ẹ ó dẹ̀ṣẹ̀. Ohun gbogbo tí Ọlọ́run dá kó kẹ̀yìn sí wọn. Kó bẹ̀rẹ̀ sí bára kó máa bá wọn jà. Iye àwọn tá máa ń gbé ọ̀rọ̀ yín lọ ijù. Pé kán bá wọn ṣe é. Kẹ́ má dìde. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ti wà. Iye àwọn tó ṣèpàdé ọ̀sán gangan. Àwọn tó ṣèpàdé ìrọ̀lẹ́. Àwọn tó ṣèpàdé àárọ̀ kùtùkùtù. Àwọn tó ṣèpàdé òru dẹ̀dẹ̀. Bó ti wù kán gbọ́n tó. Láti bí mo ti ń sọ̀rọ̀ yìí. Afẹ́fẹ́ kó dọ̀tá wọn. Omi kó dọ̀tá wọn. Ilẹ̀ kó dọ̀tá wọn. Ẹ̀jẹ̀ ní ìyè. Omi ìyè ni. Láìsí omi kò sẹ́jẹ̀. Omi ni agbára ẹ̀jẹ̀. Èmi wá bá omi tó gbé ẹ̀jẹ̀ wọn ró. Mo bá wí lóru òní kó gbẹ mọ́ wọn lára. Láti bí mo ti ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin àgọ́ ara yìí ẹ máa gba ìwòsàn báyìí. Mo pa láṣẹ ìdè tọwọ́ tẹsẹ̀ kó já lára yín báyìí. Ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ ìnira tó yẹ pé tẹ bá ti ń ṣàjọ ká tún gbé wàhálà míì dé kówó yẹn lè reduce. Léni ẹrù ogun tó torí yín dì ilẹ̀ yẹn kó máa forí ara ẹ̀ gbé. Gbogbo ẹ̀dá tó lòun ó ran yín lóko gbèsè tipátipá.
Lénìí mo pàṣẹ kágbára ó pààrọ̀ ọwọ́. Yes. Kọ́kọ́rọ́ ire tó gbà lọ́wọ́ yín yẹn, ó yẹ tẹ́wọ́ gbà padà. A wá ṣí ogun padà sórí ológun. Because you took it upon yourself. You believe in the grace of God upon my life. Many of you have never seen me before, but you believe. It is written that blessed is he who have not seen but believe. I declare everything that will make your blessing full, let it begin to happen in your life from this moment. I declare to your life, no more joblessness, no more sicknesses, no more diseases. I declare upon your life, where you have served as servant, go and reign over them as king. Everyone that has despitefully used you, in the name of Jesus Christ of Nazareth, I declare you become their master from this moment. It is written that God said He will overturn and overturn and overturn until that time of yours has come. The time is now. And I declare that the mighty hand of God will go overturn and overturn and overturn and overturn until He has fully established you. In the name of Jesus Christ, I declare everything that is troubling your heart in the life of any of your children, I command the right hand of the Lord of hosts to settle it for you now. Whatever is troubling your life, troubling your mind, what you desire for their lives, I declare your expectation over them, as it is written that the expectation of the righteous shall not be cut off. That your expectation over them is hereby granted. I command and I declare, your home is fortified by the fire of the Holy Ghost. Whatever the enemy has done in the life of your husband against your life, we cancel and reverse now. I declare the power upon the throne of the Lord to rise and fight for your life. Let the sword of the Lord arise and fight for the fulfillment of your destiny. Whosoever that needed to be sacrificed, may the sword of the Lord go after them tonight. In the name of Jesus Christ. Because you have shown me favor, you will be highly favored. Because you show me kindness, the Lord will be kind to you. Because you support me, everything visible and invisible on earth, everything in heaven will rise to favor you. Father, it is written that you are the one who fight for the orphan. You are the defender of the orphan. Ìwọ lolùgbèjà ọmọ òrukàn. Ọmọ òrukàn ni mí. Mo fẹ́ kó o gbèjà mi jà. Yes. Lórí gbogbo ogun tó ń jà àwọn ènìyàn yìí. Mo kó àwọn ogun yẹn wá síwájú yín. Ọlọ́run wá jà o. Wá jagun àìsáàánú. Adániwáyé o. Wá jagun àìwẹ̀yìn. Iye ẹ̀dá tó nawọ́ ìkàsáyé yín rí, tó lọ nínú òkùnkùn láti fọwọ́ ogun bà yín. Nínú òjò tó máa rọ̀ nínú oṣù tá à ń lọ yìí, mo pàṣẹ àrá kó wọlé pa á. Bó ti wù kó gbọ́n tó,
bó ti wù kó mọ̀ tó, iṣẹ́ yòówù kó ṣe sára, mo pàṣẹ òkò àrá sórí ẹ̀ lórúkọ Jésù Kristi. Àṣà kọ wípé láti tẹ Olúwa wá lára ti sán wá. Akọ wípé òun Olúwa ń sàárà ìyanu. Mo dúró nínú májẹ̀mú ọ̀rọ̀. Mo pàṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, èjì apagun kó torí yín jà. Ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, èjì yẹn kó máa jà lórí yín. I speak to your life from today in the name that is above every other name. The power that uphold the heavens will rise to uphold your life. I speak to you. That interview, just go. The Lord will grant you favor. In the mighty name of Jesus Christ. Where you have been disqualified, I declare from this day, you are qualified in the name of Jesus Christ. Má pé gba táláwọn ó gba ipò ògo tọ́lọ́run fún yín yẹn, ká máa fẹ̀mí wọn lélẹ̀ fún yín. Kò sẹ́ni tá jòkó lórí ìjókòó yẹn. Kò sí ẹ̀dá alààyè tó máa jòkó lórí ìtẹ́ yẹn àfìgbà tán bá yọ̀ǹda ẹ̀ fún yín. Èyí tí mo wí lóru òní ó dàṣẹ o. Oh Lord, I speak to every womb that is waiting to carry babies. Mo fi ọwọ́ kan inú mi lónìí. Mo wá dá ọwọ́ yẹn lórí inú yẹn. Lénìí pẹ̀lú àṣẹ Olúwa Ọlọ́run mi. Ọba tó rán mi níṣẹ́, ẹni tó kú láti rà mí padà. Mo pàṣẹ ọlẹ̀ ayọ̀ kó sọ nínú oṣù tí mo wọ̀ lọ yìí. Ẹ gba ọmọ yín lórúkọ Jésù Kristi. Mo wá bá ayé yín sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ń retí ibùjókòó ayọ̀ ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé. Ibikíbi yòówù kí ọkọ àyànmọ́ yín wà, ọwọ́ ọ̀tún Ọlọ́run kó lọ fà á jáde wá. Ibikíbi yòówù kí agbára ìdílé kó so mọ́lẹ̀ sí, idà iná Olúwa o kó lọ fà á jáde wá fún yín. Mo bá ẹ̀dá yín sọ̀rọ̀ lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń retí aya rere, ibikíbi yòówù kíyàwó àyànmọ́ yín wà, àwọn obìnrin tọ́lọ́run yàn máa yé yín pé ẹjọ́ máa dìde wọnú ògo. Ohunkóhun yòówù kó dé ní ìgbèkùn, ọwọ́ ogun Ọlọ́run kó lọ fà wá ní kánkán lórúkọ Jésù Kristi. Mo wá bá ayé yín sọ̀rọ̀. Ẹ ò ní rógun àgbàná mọ́ o. Èyí tẹ́ ẹ bá dáwọ́lé ó ṣe rere. Gbogbo èròǹgbà ọkàn yín lórí ayé yín sí rere, Ọlọ́run mú wá sí ìmúṣẹ fún yín. I now declare upon your life, go and possess not only the gate of your enemy, possess all their possessions. In the name of Jesus Christ. Èyí tí mo sọ lóru òní, àṣẹ ọ̀run gùn, kò dẹ̀ ní yí padà. Adániwáyé, mo gbàdúrà fún gbogbo ìránṣẹ́ rẹ lórílẹ̀‐èdè àgbáyé gbogbo. Ọlọ́run bá mi kọ sí wọn lóru òní o. Àwọn àtúnṣe tó yẹ ní kíákíá. Ẹ̀mí mímọ́ o, ó yá fọwọ́ bà wọ́n kán máa ṣe ní kánkán. Jọ̀ọ́, má jẹ́ kí iṣẹ́ wọn ó jóná níwájú rẹ Olúwa. Mo wá gbàdúrà fún orílẹ̀-èdè mi Nàìjíríà. Mo gbàdúrà fún ilẹ̀ Yorùbá. Mo gbàdúrà fún ilẹ̀ àwọn ènìyàn rẹ wọ̀nyí lórílẹ̀-èdè àgbáyé gbogbo. Whichever country you belong, I speak to your land. Fire that liberates,
that set free, that transform. I command it to locate your land today. In the name of Jesus Christ. Everyone that has sold their soul to the devil, working for the downfall of this land, Father, let them be sacrificed for your glory to manifest in the land. I therefore speak to your life. For everyone that has been seen before, that you have lost the gift. Can you place your right hand on your face, your eyes now? And for everyone that used to hear the voice of God before, that you can no longer hear again, put your two hands, the longest fingers, in your two ears. And for those of you who are confused, that you don't even know when God is speaking or not, put your right hand on your chest. Yekele makashanta kaleba kuri makai kale makashanta. Maronda ramaka ika karene remoko ikaturi moko sheketelima. Idili abaruta lima kashanta. Ikarondo romoko ika karene remakashanta. Kadili moko ruta lima kashanta kaliba. Rende remakarondo romoko ika karene remoko rikele moko shente kalima. Ika karomoko shanta kapakaruta remoko rutalia. Rindere makarondere mokorondere makashanta kalima korondere bo. Yeketele makashanta kapakarum kokorim makarena makoshanta klibo. Oh yeah, receive the power back. Yes, take it. Take it now. Take it now. Yes. Let the fire flow upon you. Yekakaromoko shanta kaparima korutalia. Rendo romoko yekakaromoko shanta kalima. Yes, I release the fire of the Holy Ghost that quicken it. Yes, let it quicken your spirit and your mortal body. Receive the touch of power. Receive the touch of fire. In the name of Jesus Christ of Nazareth, I command the breath of the Lord Almighty to rest upon you now. In the name of Jesus Christ. Thank you, my Father. Heavenly Lord, I pray for everyone that have been of help to us in this one whole year. That my Father, continually they will not lack helper. When they needed one person, Lord, I declare, let 1,000 rise for them. When they are in need of 1,000, my Father, release millions unto them. In the name of Jesus Christ. As you have taken it upon yourselves that you want food on our table and that we will not suffer, I declare upon your life, sufferness shall never be your portion. Everyone that wants you dead shall die for your sake. Whatever the enemy has made wrong in your life, the Lord is perfecting it today. Ètí mo sọ yà ṣe Ọlọ́run gùn kò dẹ̀ yí padà. Ògo ni forúkọ Olúwa. In Jesus' mighty name, we have prayed. Amen. Amen and amen. People of God, I sincerely want to congratulate you and congratulate myself for 365 days of prayers. It has not been a thing of tea and bread. At times when the body is weak, once the time for the prayer comes,
the strength will come. And the Lord sustained the body to the level that there was no single day that I broke down. And I sincerely appreciate every one of you for every of your gifts. They are highly appreciated. And my Father will appreciate you the more. And for those of us who sent us supplements from over there, I declare divine strength upon you. I want to sincerely appreciate you. Thank you so much. Thank you so much. And I also want to beg you, in any way I might have offended you, just see it as, well, as nothing. Just pardon me. I'm sorry. Please, I want to beg you. For tomorrow, write 21 things. Then what you'll be doing for me is this. When the first thing, whichever one that God answered out of the 21, you mark. Then you will send me a message, direct message on WhatsApp that it remains so number. So when another one happens, you will send me to God Almighty will do it all. That's what I want you to do. But the rest of the arrangements, by the grace of God, later in the day, I will let you know. Please, I still want you to do that yesterday, the assignment you did last night as well. And there are some of us, I'm having a particular issue with us, that you left this instruction on your, what is it called, your WhatsApp page, that clears message. Like yesterday night when I was praying, I mentioned some names that I remembered. Later I was going into our private chat to check the names. There are some that I couldn't pick their names because of that instruction. The name has disappeared. Now I was mentioning people's name last night, one after the other. Particularly those of us who are connected, who were on the line last night. So there are some names I could not access simply because of that instruction. So I want to beg you, you have your reason for doing it. I want to beg you, let me have your name so that a time like this, I can also work on it. Those who are concerned would have taken note of that. Please kindly unmute your line and let's share the goodness together. Some people might be sleeping now, which I don't expect you to. Kindly unmute your line and let's share the goodness together. Want to go? Surely His goodness and mercy shall follow us in all the days of our lives, and we shall dwell in the presence of the Lord forever. Amen. Now the grace. May the grace of our Lord Jesus Christ, the love of God,
and the sweet fellowship of the Holy Spirit abide with us now and forever. Amen. Please, I'm going to stress you a little. You want to join me to shout 21 hallelujah. 21 hallelujah. I believe God deserves more. 1 year is not a thing of joke. 21 hallelujah. 21 hallelujah. 1 to go. Hallelujah. 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 God bless you. See you later in the day. Thank you so much. I sincerely appreciate you. Thank you.